wọ́n ti mú iṣẹ́ òun wá sí òpin àpapọ̀ ẹgbẹ́ onísinimá tó wà níjọba ìbílẹ̀ ti ìlú Ipobẹ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ wọn tí wọ́n pè nílẹ̀ òkèrè lórúkọ ọ̀gbẹ́ni Isaka Adéwálé àti ìṣẹ̀lẹ̀ àkókò ń sìn tó ìdórí Mùnírù Àjàwó Àpèsè Ìkọ̀yùm Àgbájé tí wọ́n jẹ́ olórí olùgbàlejò ọ̀hún. Iṣẹ́ takuntakun tí ẹgbẹ́ gbọ́ba níyì gbélé wọn lọ́wọ́ láti ṣe àtúkọ̀ ìtàn ìlú Ipobẹ sí ẹ̀yà sinimá eléyìí tí a sọ lọ́jọ́ ọjọ́ sí. Ó dín dín ọ̀sẹ̀ kan ni wọ́n rò láti lè lò nínú ètò náà tẹ́lẹ̀ rí léyìí tó wá padà jù bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé ó dídí ọ̀sẹ̀ méjì ló wà foríṣẹ́pọ́n sí. Àti kékeré gbadé ọba ìlú Ipobẹ kábíyèsí ọba Iléṣíkàmí Adégbọlá Adékíwọ́tẹ̀bọlẹ̀ ló tẹ́wọ́ gba ìwé ọ̀hún lógúnjọ́ oṣù kẹjọ ọdún 2022 tá wà nínú ẹ̀ yìí níbi tí onírúurú àwọn ènìyàn tó wà níkàlẹ̀ bíi àwọn ìgbìmọ̀ gbọ́ba níyì aṣojú nínú àwọn ìgbìmọ̀ olóyè ààfin ìlú Ipobẹ àwọn olóyè kábíyèsí lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan kò gbẹ́yìn láti lè wà ní ìkàlẹ̀ lásìkò tí ó ń tẹ́wọ́ gba ìwé ọ̀hún lọ́wọ́ wọn ni wọ́n ti lo agbẹnusọ wọn ọ̀gbẹ́ni Jacob tó wá láti ìlú Àjàṣẹ́ láti lè sọ nípa ìtàn ọ̀hún bí ó ti lọ lẹ́kùnrẹ́rẹ́. Olórí ìgbìmọ̀ gbọ́ba níyì ọ̀gbẹ́ni Ìdóníyì Dominic fi ìdùnnú hàn lórí iṣẹ́ takuntakun náà tí wọ́n ṣe. nítorí ọlẹ́dọ̀ yín sọ ìlẹ́kẹ́ fún nílé àǹfààní fún àwa náà káka wò fún kọ́kọ́ wo fún ẹ̀kọ́ sínú náà. Àwọn olóyè ọba ìlú Ipobẹ gbóríyìn fún wọn bákan náà ni wọ́n sì sọ wípé oko ńlá ni wọ́n rò tó yẹ kí gbogbo ìlú kó gbìyànjú láti lè ti àtìlẹ́yìn fún wọn kí iṣẹ́ náà bá lè kẹsẹ̀ járe. Olóyè Sàláwádìí Sàràwùfù ọ̀kan nínú ẹgbẹ́ gbọ́ba níyì pẹ̀lú gba ọ̀rọ̀ sọ láti ṣe àlàyé nípa ohun táwọn náà rí sí. Ọ̀gbẹ́ni Clement Kùsàdé fi gbólóhùn ìmọrírì kan àwọn ìgbìmọ̀ onísinimá náà tí wọ́n ṣe iṣẹ́ takuntakun tó gbóríyìn fún. Nínú ọ̀rọ̀ tirẹ̀ olóyè Ògúndárí Àdìsáfìrìmẹ́ Òjòyè pẹ̀lú gẹ́gẹ́ bí ọ̀gá àgbà tó ń darí ìgbìmọ̀ ìṣàkóso iléeṣẹ́ Olókìkí FM tó tún jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ gbọ́ba níyì àwọn náà fi ìdùnnú wọn hàn lórí ìgbésẹ̀ náà ètí ó wáyé. Bọ́ba jíròrò ti ìlú Ipobẹ olóyè Ganiu Ramanu lo àǹfààní àsìkò ọ̀hún láti pè wọ́n ṣàkíyèsí ọ̀rọ̀ pàtàkì èyí tó lè jẹ́ kí iṣẹ́ ọ̀hún kó yá kánmọ́nkóbó lákòókò ìgbà tí ó ń sọ̀rọ̀. Lákòótán kábíyèsí ọba ìlú Ipobẹ ọba Iléṣíkàmí Adégbọlá Adékíwọ́tẹ̀bọlẹ̀ ló gba ọ̀rọ̀ sọ láti fi ìdùnnú àti ayọ̀ gbóṣùbà ẹ̀kárí láyé fún ìgbìmọ̀ tó ṣètò ọ̀hún. ẹjọ́ kò títí kan wúwo falẹ̀ ọ́sàyẹ̀ fọwọ́n kó mọ kókó ihun wọ̀nyí fún ọ̀rọ̀ ìtàn Ipobẹ àmọ́ bí kan nìkan bẹ́ẹ̀ ilé ẹ̀bẹ̀ sí iye ìsìn kálukú ń rí sọ náà tó gbóní nǹkan bẹ́ẹ̀ ní ọkọ̀ lóye sọ gbóní àbá bẹ̀rẹ̀ nǹkan àdúrà mi láàárọ̀ ìlúfàlẹ́ ọlọ́nkan níbi fún kó dúró sí wọn. Ààyè náà wáyé níbi tí ọ̀gá àgbà iléeṣẹ́ Olókìkí FM náà wà ní ìkàlẹ̀ àti gbogbo àwọn lẹ́ẹ̀kan tó yẹ kí wọ́n rí ọ̀rọ̀ ọ̀hún gbọ́ bó ti tó àti bó ti yẹ. Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV. Ọ̀sọ́lọ̀ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.